a ó pè mí lórúkọ titun o. Orúkọ a ó pè mí lórúkọ titun. Jasper ta ni. à ń pè yín ni. èmi kẹ kí ni náà mo ní Jasper. èyí náà lẹ kọ ní ìsìn ẹni wá pè yín lórúkọ tuntun ìgbà pásọ sàkà rẹ kí n jẹ sí Jasper. jẹ́nà tó o mọ kankan o mọ kankan ìwọ mọ̀ pé ẹni tí a bá ti pè ní orúkọ tuntun bí ẹni tí kò bímọ rí tẹ́lẹ̀ tó wá bímọ ó ti kú ní àgàn ó ti di ìyá something ó ti di ìyá something ìtọ́pọ̀ lórúkọ tuntun ni ẹni tí ò ní owó tó wá ní owó ó wá mọ nǹkan tí ó fa ìjọ rẹ̀ gan-an. kí ló fà á o. ó tún ti ṣẹlẹ̀. kí ló tún ṣe. Shiloh Covenant Convention 2020 wo ó tún ti dé láti ọwọ́ àwọn bàbá àti màmá wa. prophet and prophetess Tósìn Abíọ́dún Ọ̀kẹ́dàìró bàbá màmá Shiloh worldwide program yóò máa dùn tó máa kàn sí tíìmù ẹ̀ ní àwọn pè mí ní orúkọ tuntun ẹ wo oúnjẹ ọ̀fẹ́ wà fáwọn widow. àwọn tí wà kí n ṣe widow kan. ẹ fi ọkàn balẹ̀ ẹ̀yin náà kì í ṣe widow mọ́tò ọ̀fẹ́ wà tó máa gbé yín débẹ̀ ẹ wò láyé àti àlàáfíà lè máa débẹ̀. aláàárọ̀ wà àtàlálẹ́. alálẹ́ wà aláàárọ̀ yẹn 9am ni. alálẹ́ ní 10pm ẹ wò ó máa dùn tó máa kàn sí láti November 30 títí di December 6 ni ẹ wò Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ màdí ṣe ìyanu ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run jàǹkànjàǹkàn ló wà bẹ́ẹ̀. bíi prophetess Fúnmi Olúsùmàdé mama strong tower. bíi lady evangelist Bukola ó di testimony. àti evangelist Olúwatósìn Afọlákẹ́mi ọmọ májẹ̀mú. wow àti evangelist Alo Dọlápọ̀ ó máa dùn tó máa kọ́ sí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run òun ló wà níbẹ̀ láti mínísítà lọ́jọ́ yẹn ẹ má miss rárá Ọlọ́run fẹ́ pè mí ní orúkọ tuntun mi ò mọ̀ ti yín o mi ò mọ̀ ti ẹ. ṣùgbọ́n ọmọ àpẹẹrẹ náà lórúkọ tuntun. ṣùgbọ́n ọmọ àpẹẹrẹ náà Jasper. Ọjọ́ orúkọ tuntun Bartholomew jẹ́ orúkọ tuntun ọjà orúkọ tuntun Jacob jẹ́ orúkọ tuntun ọjọ́ orúkọ tuntun Dáfídì jẹ́ orúkọ tuntun ọjà orúkọ tuntun.